Símbọ̀ Ọ̀yádolú fún ọdún 28 December 2025. Kéré ìwéré ooo, ẹ ò mẹ́bọ̀ ká tí ń jọyà. Àgbààgbà ìwéré ooo, ẹ̀yin ò mẹ́bọ̀ ká tí ń jọ. Ọ̀yádolú kékeré ìwéré ooo, adé ò mẹ́bọ̀ ká tí ń jọyà. Ọmọ Ọ̀yádolú ooo, àgbààgbà ìwéré ooo, ẹ ò mẹ́bọ̀ ká tí ń jọyà. Báńkọ́lé kékeré ìwéré ooo, ẹ ò mẹ́bọ̀ ká tí ń jọyà. Ẹ̀gbọ́n láyìí kan àgbààgbà ìwéré ooo, ẹ̀yin ò mẹ́bọ̀ ká tí ń jọ. Ọ̀yádolú kékeré ìwéré ooo, ẹ ò mẹ́bọ̀. Ọ̀yádolú ni eré kan pẹ̀lú Ojuanufo. Ọ̀yádolú ṣe sùúrù. Àjàkọ́ dùgbẹ̀. Ọ̀yádolú ẹ̀ jẹ́ eégún ilé wa tó ń dáàbò bò wá. Àṣèyí ṣàmọ́dún. Ó dà àṣèyí ṣàmọ́dún. Àṣèyí ṣàmọ́dún. Àṣèyí ṣàmọ́dún. Ọdún eléyìí kò ní já ṣe mọ́. Àṣèyí ṣàmọ́dún. Kò ní já ṣe mọ́. Àṣèyí ṣàmọ́dún. Ó fa ìfọdọọdún làárọ̀. Àyìnlá ò àṣèyí ṣàmọ́dún. Ọdọọdún làárọ̀ àwùsá. Àṣèyí ṣàmọ́dún. Ọdún eléyìí kò ní já ṣe mọ́. Àṣèyí ṣàmọ́dún. Ó fa ìwújẹ̀bù gbogbo yín mo kí o. Àṣèyí ṣàmọ́dún. Ọdún eléyìí kò ní já ṣe mọ́. Àṣèyí ṣàmọ́dún. Ọmọjọ́ ní kọ̀tún eléyìí kò ní já ṣe mọ́. Àṣèyí ṣàmọ́dún. Ààrẹ ọ̀jẹ̀ ní kọ̀tún kò ní já ṣe mọ́. Àṣèyí ṣàmọ́dún. Orúkọ mi ni Rasak Mustapha ọmọ Ọ̀yádolú. Èmi ni olórí ẹbí ilé Rasak Mustapha ní Ọ̀rẹ́gún Ọ̀rẹ́gún yìí. Ọdún mẹ́ta la máa ń ṣe ọdún lọ́rẹ́gún. Ìgbà míì tá a dẹ̀ ṣe sàrà ká tún jáde tó bá ṣe ṣe nìyẹn. Ó dẹ̀ ń bà fún wa. Símbọ̀ Ọ̀yádolú nìyí fún ọdún tá a ń ṣe lénìí.
ẹni dá kí n tó dá o. Ìbà ẹni dá kí n tó tẹ̀ lọ́jẹ̀. Ìbà ni ó ṣe o. Ìbà tẹ̀dímọ́lẹ̀ àwòlà rẹ̀ o. Wọ́n lọ́lẹ̀ bò. Mo bá àyàjúbà rẹ̀ tó mẹ́rin àwọn ṣe. Ìbà fún elédùn ọ̀bọ̀ ọ̀gá ògo. Ìbèṣù láàárọ̀ ìlà gbọ́ná. Bá kéèmé bá lójú erin. Èṣù oníkàlùkù. Wọ́n ti dáwọ́ èkúrú epo ní pópó alámọ̀dí. Èṣù bàbá àwọn oníkàlùkù. Wọ́n ti láwọn gbà kàrá yọ. Èṣù àgàṣọ́ ti lóun gbà pópó ẹrú. Ọ̀yọ́dọ̀lú o. Lámúlẹ̀ mi jẹ́ bí ẹni ògbín máa lé. Òwe ń pè é wájú o. Kàrà òwe ń pè lẹ́yìn. Gbogbo ẹbí ọmọ yé ẹbá mi ìtàkà òṣì dẹnu. Ẹ ò ní rí ìgbésọ̀nù bí o ṣe fi ọmọ tí nígbà yẹ kú orí méjì yá dé pẹ̀lú. Mo gbọ́ fi. Kẹ́sánẹ́ gbẹ̀dùn lọ́ọ̀rẹ́ fi jẹ́gi. Ọ̀bí. Àṣòwò onílògbò, ọmọ aṣolútàn tó ṣàwò. Wọ́n rí gbọ́lábò ẹ̀kú sèrè. Àṣòwò onílògbò kú ilé. Ọ̀yá nínú òun. Mọ́ ọmọdé ti ká àmì ọmọdé pọ́nù bí abẹ́. Tí n bá délẹ̀ máa pè é máa pé ṣe bàbá di ṣíṣe. Ẹ jẹ́ kí n gbádùn ara mi. Ọ̀rọ̀ àná ẹnu ẹ̀ mo wà. Ìkẹ́kùkẹ́ olóhùn yòówù. Abùkẹ́kù iṣẹ́ dé. Òkú tí kì í sùn lẹ́lẹ̀ àforí igi. Ọ̀yọ́dọ̀lú abàbàbọ̀ òṣàdágbàbí òṣàdágbà. Adamọ̀dá lọ́kọ̀tà àwọn yàrá ẹ̀jẹ̀ abábàbọ̀ abàbàbọ̀ òṣàdúdú àtọmọlá ẹ̀lọ́gbẹ̀jọ lọ́kọ̀tà. Ọ̀yọ́dọ̀lú oṣù ọ̀lẹ́ kọ́mọ fọwọ́ ọjà ìmú yẹn àyífọ́ ọjà ìmọ̀lẹ́gẹ̀ wọn àjẹ́ ẹ̀lẹ́ kọ́mọ fọwọ́ ọjà ìmú yẹn àyífọ́ ọjà ìmọ̀lẹ́gẹ̀ wọn ẹ̀rọ lágbà Rasa kọ́dọ̀ lọ́nà oṣù ọ̀lẹ́ nípàdé rẹ ọ̀wẹ̀wẹ̀ wọ́n rẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀lẹ́ wọ́n rẹ̀ nípàdé rẹ ọ̀wẹ̀wẹ̀ wọ́n rẹ̀ nípàdé rẹ ìbẹ̀mọ̀ṣẹ̀lú kọ́tọ̀ lórí àwọn bọ́sì lẹ́nu Ọ̀yọ́dọ̀lú ọ̀lẹ́ kọfẹ́ mọ́ adé ayé kọfẹ́ mọ́ obìnrin ló kà á. Àjàkó rẹ̀ dùgbẹ́dùgbẹ́. Ìlùpẹ̀ bíbí ìlùpẹ̀ bí ẹgún tó mọ̀ ọjọ́ náà nínú òun fi ìlùpẹ̀. Ààrẹ kwakwa kún fa. Olùkọ́jà tẹ̀bi ní ẹgbẹ́ fákìrì. Bàbá ayé lẹ́nu rẹ̀ bí ìlọsọ̀yún. Lágbàtà ní ìṣàwọn wọn lórí ẹni. Rọ̀mí gbàjà ní ìṣàwọn òdùbúlẹ̀. Àkìlájà o. Ní ìṣàwọn wọn lóde ìkìlájà. Àwọ̀lúbàrà. Ní ìṣàwọn wọn lóde ìlú mọ̀ọ́kú. Àkéré ní ìṣe lóhùn òjò. Ẹja tó lóhùn bábúṣe. Gẹ́rẹ́rẹ́. Àwọ̀ máa wọ́ wọn bọ̀. Gẹ́rẹ́rẹ́. Ewé oríjà fàìmọ́ ni tí bí fọ́ ni mọ́ra. Gẹ́rẹ́rẹ́. Àwọ̀ máa wọ́ wọn bọ̀. Gẹ́rẹ́rẹ́. Ibẹ̀ mo gbé sẹ́nu kótó o. Lórí àwọn bẹ́ẹ̀ ni wọ́n pè é. Eléni ní ayé. Eléni ní ọ̀run. Eléni ní ayé o. Eléni ní ọ̀run o. Kò máa sí wù tí kò rà lọ́wọ́ yín. Egungun jẹ́ nǹkan pàtàkì wọ́n gbọ́dọ̀ máa ṣe ní orí ìlú gbogbo bí tó bá ti ń ṣe ọdún Egúngún ìlú yẹn ìgbóná ò lè wọbẹ̀ ó máa tutù ní aboyún ilé máa bí tìrìtìrì àgbọ̀n máa fọwọ́ àlà oṣù á fi pọmọ lára ó máa rọ gbogbo òlú lọ́rùn ní fún ẹ gbogbo òlú máa balẹ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà. Orúkọ mi ni Rasak atọ́kùn ti ìlú Ọ̀rẹ́gún yìí ó lè rọ gbogbo aláboyún lọ́rùn wọ́n bí tìrìtìrì káàgbọ̀n tọwọ́ àlàbòsù wọ́n fi pọmọ lára la ṣe ń ṣe ètùtù ìlú yìí.
Egungun Oyadolu jẹ́ ìkànnù egúngún tó kọ́kọ́ tẹ ìlú Ọ̀rẹ́kúdó látọwọ́ wọn bàbá ńlá wa títí ó fi dé orí bàbá tiwa kó tó wá di pé wọ́n gbé lé ọ̀fà lé àwa náà lọ́wọ́. Mustapha, èmi ni ààrẹ ọ̀nà kakanfò Òrẹ́gun ńlá. Dúpẹ́ ní ọwọ́ arúgbó àti àṣà tó yẹ ká rí ọjọ́ èní. Wọ́n tó wá láti Kàdúná wà nígbà yìí lẹ́nu tó wá bá wa ṣe ọdún bẹ́ẹ̀ náà wọ́n tó wá láti gbogbo wọn tó wá láti Ọ̀tà tó wá láti nílẹ̀ Agége wọn tó wá láti Èkó tó wà nígbà yìí lẹ́nu. Àdúrà gbogbo ìlú Ọ̀rẹ́gun àgbàlagbọ́rọ̀ lọ́hùn a ní wọ́mọ̀tì gbogbo lé agbolé oníkálukú ìgbọ́n náà bá láàánú jùlọ owó ìtọ́jú ìṣẹ̀lẹ̀ ayé á bá wa fi ṣẹlẹ̀ ayé. A máa lọ rí a máa bọ̀ rí níwòye ọdún tó ń bọ̀ báyìí lọ.
fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọba Dr. Olúkúnmi Olúṣẹ̀san ọba Ọ̀rẹ́gún tí gbogbo àwọn olóyè palace tó jẹ́ kí ọjọ́ ìlú kan jẹ́ kó ṣeé ṣe. ọmọ nílé atọ́kùn orúkọ mi náà tọ́kù ìdálógún mo jẹ́ pàtàkì nínú àwọn olóyè ní ọ̀rẹ́ ìdílé amọ̀nẹ̀rẹ̀ wọn ní pé gbígbà tí ìyá amọ̀nẹ̀rẹ̀ máa dé mo dúpẹ́ lọ́wọ́ arúgbó mo dúpẹ́ lọ́wọ́ àgbà pé ọlọ́run fún wa ní ọdún ojú tó ń pè. náà ń sọdún wa lónìí ọdún Ọ̀yádolú. It's a great privilege for me to be among them, to be part of this beautiful family. I'm so excited, it's so eventful. I'm so happy. Ọdún Ọya, ọdún tó máa ń fún wa pọ̀ ní the privilege for us. Àwọn tàbí ra ti pẹ́ láti jọ wà papọ̀ lẹ́ẹ̀kan sí láti jọ ṣàjọyọ̀ ọdún yìí. I'm so happy. Inú mi dùn gan ni. It's a beautiful day for us to come as one family.